Ẹ kú déédéé ìwòyí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Àwọn ìwé ìròyìn àgùdà jákèjádò ilẹ̀ Yorùbá tọ̀sẹ̀ yìí ló ń dé sétí gbọ́ yín láti ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti Space TV ìlú Ìbàdàn. Àlùfáà Paul Aṣáwálé lóníròyìn yín. Ṣáájú ẹ gbọ́ kókó inú àwọn ìwé ìròyìn náà. Àwọn bíṣọ̀bù kọminú sí ètò ààbò tí mẹ́hẹ sí i nílẹ̀ Yorùbá. Wọ́n pè fún ìmójútó ní kíákíá. Ìwé ìròyìn The Catholic Herald ló fi síde ojú ìwé ìròyìn ẹ̀ tọ̀sẹ̀ yìí. Ẹ̀tànjẹ lásán ní ìdásílẹ̀ àwọn ìpínlẹ̀ tuntun o. Ojú ìwé kẹta The Catholic Herald ló wà. Bíṣọ̀bù àgbà Martins lu ìjọba lọ́gọ ẹnu lórí títúbọ̀ fi kún akitiyan wọn lórí ìlera. Ojú ìwé kẹrin Herald ló wà. Ìtàn ọdún Júbílì nínú ìjọ àgùdà CDA Rock ló yànnàná ẹ̀ sójú ìwé kẹjọ rẹ̀ tọ̀sẹ̀ yìí. Ǹjẹ́ mo a lè ṣèjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi lórí ẹ̀rọ gàá sí mi létí bí? Ojú ìwé kejìlá lẹ́ ò ti ka ìdáhùn rẹ̀. Àwọn ọmọ ẹ̀kọ́ṣẹ́ àlùfáà ti Ìjẹ̀bú Òde bá bíṣọ̀bù wọn yọ̀ níbi ayẹyẹ ọdún Kérésìmesì. The Partner ló sọ bẹ́ẹ̀. Irú ọmọ wo nìyí? Abala tàwọn ọmọdé lójú ìwé kẹẹ̀ẹ́dógún ni The Partner ti dáhùn ìbéèrè yìí. Ẹ ràn wá lọ́wọ́ o, ká lè rànra wa lọ́wọ́. Bíṣọ̀bù Abégúnrìn ló pàrọwà yìí fún àwọn ọmọ ìjọ. Àkọlé yìí ló síde The Catholic Weekly Independent tọ̀sẹ̀ yìí. Àpapọ̀ ọmọ ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi CAN ṣe àṣekágbá ọ̀sẹ̀ àdúrà wọn ní ìjọba ìbílẹ̀ Ọ̀nà Àrà. Ojú ìwé kẹfà ló wà. Bíṣọ̀bù Bádéjọ fi ìpìlẹ̀ ilé àlùfáà lọ́lẹ̀ ní ìjọ St. Mary Ayétòrò. Ìjọ àgùdà ẹkùn Ọ̀yọ́ kéde ayẹyẹ ìsìnkú Mọ̀sínà Yakubu. Ojú ìwé kẹfà Catholic Weekly Independent ló wà. Ní báyìí ẹ tẹ́tí gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn bíṣọ̀bù ìjọ àgùdà kọminú sí ètò ààbò tí mẹ́hẹ sí i nílẹ̀ Yorùbá. Wọ́n wá pè fún àmójútó ní kíákíá. Níbi ìpàdé wọn ọlọ́dọọdún ni àwọn bíṣọ̀bù ẹkùn Ìbàdàn àti agbègbè rẹ̀ ti bu ẹnu àtẹ́ lu ètò ààbò tí ń rẹ̀yìn sí i ní ilẹ̀ Yorùbá. Wọ́n ní ó yẹ kí ó máa dá ọkàn àwọn ẹ̀ka ìjọba gbogbo rú ni pé ariwo ebi ń pa wá o ti di orin gbajúgbajà létí ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè yìí ju orin orílẹ̀-èdè wa gangan lọ, ìyún ní Nigeria we hail thee. Wọ́n tún ní àjíǹde ìkọlù àwọn Fúlàní darandaran, àwọn ajínigbé, àwọn adigunjalè pẹ̀lú àwọn oníṣẹ́ láabi bẹ́ẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá yìí ti wá túbọ̀ ń gbójú agan sí àlàáfíà àti ààbò ilẹ̀ yìí láwọn ọjọ́ bíi mẹ́ta sẹ́yìn báyìí. Ìpè yìí ló jẹyọ nínú àbájáde ìpàdé ọlọ́jọ́ méjì wọn náà láti ọjọ́ 10 sí ọjọ́ 11 oṣù kejì ọdún yìí ní Jubilee Conference Center ní Ìbàdàn. Ìyẹn ní olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́. Alága ìgbìmọ̀ wọn Most Reverend Dr. Gabriel Lékè Abégúnrìn àti akọ̀wé wọn Most Reverend Dr. Jan Akin Oyèjọ́lá títún ṣe bíṣọ̀bù ẹkùn Òṣogbo ló fọwọ́ sí ìwé àbájáde ìpàdé wọn náà. Ìtànjẹ lásán ní ìdásílẹ̀ àwọn ìpínlẹ̀ tuntun o. The Catholic Herald ní gẹ́gẹ́ bí ìròyìn tó ń lọ lọ́wọ́ báyìí, àbá tí wọ́n ń gbéyẹ̀wò nílé ìgbìmọ̀ asòfin kékeré lọ́wọ́lọ́wọ́ ní ìdásílẹ̀ ìpínlẹ̀ 31 mìíràn láti tún kún 36 tó wà nílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Èyí yóò sì mú gbogbo rẹ̀ jẹ́ ìpínlẹ̀ 67, ìyún ní 67. Ìwé ìròyìn yìí wá ń béèrè pé kí ní ṣe tí à ń sọ̀rọ̀ ìpínlẹ̀ tuntun ní àkókò yìí tó jẹ́ pé ọrọ̀ ajé orílẹ̀-èdè wa kò ṣe déédéé. Ó tún ní ǹjẹ́ dídá ìpínlẹ̀ tuntun sílẹ̀ ní ogun tó ń jà wá báyìí àbí ọ̀nà àti fi oúnjẹ sórí tábìlì wa àti àìsáàbò tó nípọn.
ó wá ní ká tún máa wo ọ̀pọ̀ ìpínlẹ̀ tó wà nílẹ̀ yìí báyìí ni ó sì ń wojú ìjọba àpapọ̀ l'Àbújá fún ìpín wọn oṣooṣù kí wọ́n tó lè sojúṣe wọn fún àwọn ọmọ ìpínlẹ̀ wọn. Ó tẹ̀síwájú láti wípé àbá yìí kàn fi ìwà àwọn adarí wa hàn gbangba ni tí wọ́n fẹ́ràn láti máa dojú nǹkan rú láti lè fi tàn wá jẹ. Creating additional states is diversionary. Ojú ìwé kẹta ló wà. Creating additional states is diversionary. Ojú ìwé kẹta ló wà. Bíṣọ̀bù àgbà Martins lu gbogbo igun ìjọba lórílẹ̀‐èdè yìí lọ́gọ ẹnu lórí títúbọ̀ fi kún akitiyan wọn lórí ọ̀rọ̀ ìlera. Lákòókò ayẹyẹ ìrántí àwọn aláìsàn lágbàáyé tọdún yìí ni bíṣọ̀bù àgbà fún ẹkùn Èkó Most Reverend Dr. Alfred Adéwálé Martins ti pàrọwà yìí fún gbogbo igun ìṣèjọba lórílẹ̀‐èdè yìí. Ó ní bí a bá wò ó, ìdá 5 péré ni ìjọba yà sọ́tọ̀ nínú àsùnwọ̀n rẹ̀ láti lò fún ètò ààbò lọ́dún yìí. Ó ní kí wọ́n á ní èyí tó ṣe fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọmọ orílẹ̀-èdè yìí báyìí tí a bá ṣírò rẹ̀ nípasẹ̀ owó. Èyí ló túmọ̀ sí pé a rí i pé ìjọba ń ṣe nǹkan ṣùgbọ́n ohun tí wọ́n ń ṣe kò tó nǹkan kan rárá. Ó wá rọ̀ wọ́n kí wọ́n túbọ̀ jáwé sóbì o lórí ọ̀rọ̀ ìlera àti pé kí àwọn òṣìṣẹ́ ìlera náà jọ̀wọ́ túbọ̀ tẹra mọ́ iṣẹ́ wọn bó ṣe yẹ níwọ̀n ìgbà tí ó jẹ́ pé ojúṣe tí Ọlọ́run pín fún wọn ṣe fún ẹ̀dálẹ̀ yìí gẹ́gẹ́ bí ti Jésù. Archbishop Martin stars government on improved health care. Ojú ìwé kẹrin The Herald ló wà. Ìtàn ọdún Jubilee nínú ìjọ Àgùdà CDA Rock ló yànnàná èyí sójú ìwé kẹjọ rẹ̀ lọ́sẹ̀ yìí. Ó ní nínú ìtàn àwọn ọmọ Júdà, Year of the Yobel of the Goat ni wọ́n ń pe ọdún Jubilee yìí. Year of the Yobel of the Goat. Èyí ló jẹ́ bẹ́ẹ̀ nítorí pé ohun fèrè ìwo ẹran ni wọ́n máa ń fọn gẹ́gẹ́ bí àmì pé ọdún náà ti bẹ̀rẹ̀, èyí tí wọ́n kà sí ọdún mímọ́. Lákòókò ọdún yìí, òfin Mósè là á kalẹ̀ pé a lè dá àwọn ẹrú nídè fún òmìnira wọn àti pé àwọn tó ti gba ilẹ̀ onílẹ̀ gbọ́dọ̀ dá wọn padà fún àwọn ọmọ onílẹ̀. Gbogbo 50 ọdún 50 years ni ayẹyẹ ọdún yìí máa ń wáyé. CDA Rock wá sọ pé èyí ni ẹ̀sìn Kìrìsìtẹ́nì fi wá mú ọdún yìí gẹ́gẹ́ bí àkókò ayọ̀ àti àkókò ìdáríjì ara ẹni lágbàáyé. Ó ní bí ó bá ṣe jẹ́ àkókò ìlàjà láàrin ara wa àti pẹ̀lú Ọlọ́run yìí, ó jẹ́ ọdún ìrẹ́pọ̀, ọdún ìrètí, ọdún òdodo, pẹ̀lú ọdún àti túbọ̀ sin Ọlọ́run sí nínú ayọ̀ àti àlàáfíà pẹ̀lú àwọn arábìnrin àti arákùnrin wa. Ǹjẹ́ mo á tilẹ̀ lè ṣèjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lórí ẹ̀rọ gàá sí mi létí bí? Ìbéèrè yìí ni CDA Rock fi ìdáhùn sí ní ojú ìwé 12 rẹ̀. Ó ní ìbéèrè yìí lọ́pọ̀ ọmọ ìjọ Àgùdà ti ń béèrè látọjọ́ pípẹ́. Ó wá ń peléke sí i ní àkókò ìlò àwọn ohun èlò abáfẹ́fẹ́rìn ayé òde òní. Ó ní lóòótọ́ ni ìjọ náà ń lo àwọn ohun èlò yìí fún ìròyìn àti ìbáraẹnisọ̀rọ̀. Síbẹ̀ ìjọ sì dúró lórí àwọn òfin rẹ̀ tó de ìfúnni ní sákrámẹ́ǹtì. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, sákrámẹ́ǹtì ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ jẹ́ ìfojúkojú pẹ̀lú Jésù Kristi àti olùjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ni, àti pé èyí ń pè fún ìfojúkojú ẹlẹ́ṣẹ̀ àti àlùfáà. Bákan náà ni ìjọ ń kíyèsára nígbà gbogbo láti rí i pé ó dáàbò bo àṣírí ẹlẹ́ṣẹ̀ gidigidi. Àtúntí pé ìdí nìyí tí ìjọ ṣe fi ìjìyà tó pè ní late sententia lédè Látìnì lórí àlùfáà tó bá lọ hu àṣírí ẹlẹ́ṣẹ̀ jáde, èyí tó jẹ́wọ́ nínú sákrámẹ́ǹtì ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ìtumọ̀ ìjìyà yìí ni pé irúfẹ́ àlùfáà náà kì í ṣe àlùfáà mọ́ ní kété tó bá ti tú àṣírí inú ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ jáde. Ó wá ní nítorí ìdí wọ̀nyí, ìjọ kò fààyè sílẹ̀ o láti ṣe ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lórí ẹ̀rọ ayélujára kankan. Àwọn ọmọ ẹ̀kọ́ṣẹ́ àlùfáà ẹkùn Ìjẹ̀bú Òde ṣàjọyọ̀ ọdún Kérésì pẹ̀lú bíṣọ̀bù wọn.
ìdùnnú ṣubú layọ̀ lọ́jọ́ 21 oṣù kejìlá ọdún tó kọjá nígbàtí àwọn ọmọ ẹ̀kọ́ṣẹ́ àlùfáà ẹ̀kan ìjọ Ìjẹ̀bú Òde fi ate pupa lérí pẹ̀lú dàńdógó wọn funfun láti darapọ̀ mọ́ bíṣọ̀bù wọn Most Reverend Dr. Francis Ọbáfẹ́mi Adésínà fún àjọyọ̀ ọdún kérésì. Nínú mísà ọjọ́ náà èyí tí bíṣọ̀bù darí, àlùfáà tó wàásù lọ́jọ́ náà Reverend Father Israel Onẹlẹ̀ rọ gbogbo wọn kí wọ́n fìwà jọ Màríà, kí wọ́n sì fi okun ọ̀dọ́ wọn tan ìyìnrere Kristi àti láti ṣèrànwọ́ fún ara wọn. Bíṣọ̀bù ní tirẹ̀ kò ṣàìrọ̀ àwọn ọmọ náà kí wọ́n ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ nítorí pé láti inú ẹ̀mí ìrẹ̀lẹ̀ ni ìpè tòótọ́ ti ń wá. Irú ọmọ wo nìyí? The Catholic Herald béèrè báyìí sójú ìwé 15 rẹ̀ nígbà tí ó jẹ́ wípé ẹni tó ṣèbó nílé àná náà ni yóò fẹnu ara rẹ̀ túmọ̀. Ìwé ìròyìn Herald yìí wá sọ pé àwọn ohun tí a mọ àkókò kérésì mọ́ ni ayẹyẹ, aṣọ rírà àti bàtà aláràǹbarà, ká jẹun tó yàtọ̀ pẹ̀lú àwọn ewéko tí yóò dúdú lọ rẹ̀bẹ̀tù. Ó ní ọ̀pọ̀ ló ń gbàgbé pé Jésù Kristi gan nìdí fún kérésì. Ọ̀pọ̀ ló ti yọ Jésù kúrò nínú ayẹyẹ àkókò náà. Ó ní Jésù ò kàn wá pè wá pé ká wá jẹ ká sì wá mu lásán. Ó ní Jésù ló fira rẹ̀ lélẹ̀ gẹ́gẹ́ bí pátákó àmì àwòkọ́ṣe. Ó ní ohun tí ọmọ tí a bí ní kérésì yìí jẹ́ fún wa nìyí, ká lè kọ́ ẹ̀kọ́ lára rẹ̀ ká sì lè dàbí rẹ̀ gẹ́gẹ́. Ìwé Catholic Weekly Independent ló ṣíde tiẹ̀ pẹ̀lú ẹ ràn wá lọ́wọ́ o ká lè ran ara wa lọ́wọ́. Níbi ìpàdé kìíní wọn tó ṣíde ọdún yìí ni alága ìgbìmọ̀ àwọn bíṣọ̀bù fún ẹkùn ńlá ti Ìbàdàn àti agbègbè rẹ̀ Most Reverend Dr. Gabriel Lékè Abégúnrin ti pàrọwà fún gbogbo ọmọ ìjọ àgùdà bẹ́ẹ̀. Ìròyìn fi wá pé ìpàdé náà wáyé ní ọjọ́ 11 oṣù kejì ọdún yìí ní Jubilee Conference Center Òkè Àdó, Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gbogbo àwọn bíṣọ̀bù tó yí ẹkùn náà po ló pèsè síbi ìpàdé yìí. Bíṣọ̀bù Emmanuel Ìbádéjọ ti Ọ̀yọ́, Bíṣọ̀bù Felix Àjàkáyé ti Èkìtì, Bíṣọ̀bù Jan Oyèjọlá ti Òṣogbo àti Bíṣọ̀bù Anselm Lawani ti Ìlọrin. Wọ́n fi àsìkò náà ṣe mísà pẹ̀lú àwọn ọmọ ìjọ àti àwọn àlùfáà. Nínú rẹ̀ sì ni Bíṣọ̀bù Abégúnrin ti pàrọwà fún ìfọwọ́sowọ́pọ̀ wọn pẹ̀lú àwọn bíṣọ̀bù wọn àti àwọn àlùfáà wọn. Support us to support ourselves. Archbishop Abégúnrin thanks lay faithful. Àpapọ̀ ẹgbẹ́ àwọn ọmọ lẹ́yìn Kristi yúnni CAN ṣàṣekágbá ọ̀sẹ̀ àdúrà wọn ọlọ́dọọdún ní ìjọba ìbílẹ̀ Ọ̀nà Àrà. Èyí ni ìwé ìròyìn Catholic Weekly Independent sọ pé wáyé ní ọjọ́ 9 oṣù kejì ọdún tí a wà yìí ní St. Anne Catholic Church Ògbèrè nílùú Ìbàdàn. Ayẹyẹ náà ni wọ́n ló bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà ìṣáájú láti ẹnu Reverend Clement Olúṣèyí Mákindé nígbàtí àwọn ẹgbẹ́ akọrin ìjọ St. Anne Ògbèrè ṣáájú wọn nínú orin ìyìn àti orin àṣàyàn láti inú ìwé orin ti ìjọ àgùdà. Àlùfáà Adéyẹmí tó fọ̀rọ̀ Ọlọ́run gbà wọ́n níyànjú sọ wípé ògo Ọlọ́run nìkan ló ń tọ́ wa sọ́nà ní gbogbo ilé ayé wa, nítorí náà ó yẹ ká jupájusẹ̀ sílẹ̀ fọ́lọ́run ni gẹ́gẹ́ bí àtẹ̀lé Kristi. Bíṣọ̀bù Bádéjọ fi ìpìlẹ̀ ilé àlùfáà lọ́lẹ̀ ní ìjọ St. Mary Ayétòrò. Ayọ̀ ló gbọ́kàn àwọn olùjọsìn St. Mary Catholic Church Ayétòrò Òkè ní ọjọ́ 8 oṣù yìí nígbàtí bíṣọ̀bù ẹkùn Ọ̀yọ́ Most Reverend Dr. Emmanuel Adétóyè Bádéjọ fi ìpìlẹ̀ ilé àlùfáà wọn lọ́lẹ̀. Ìrúbọ mísà mímọ́ ló kọ́kọ́ ṣáájú ayẹyẹ ọjọ́ náà, nínú èyí tí àlùfáà alákòóso ìjọ náà Reverend Father Anthony Ọ̀jẹ́dìran bá bíṣọ̀bù jùmọ̀ ṣe. Bíṣọ̀bù dúpẹ́ gidigidi ní ọwọ́ àwọn ọmọ ìjọ náà tó mú ọjọ́ náà ṣeéṣe. Ó wá rọ̀ wọ́n kí wọ́n má ṣe tìpọ̀n nínú ìtúbọ̀ dúró ṣinṣin nínú ojúṣe wọn s'Olúwa. Àjànàkú sùn bí òkè, erin wó
erin ò lè dìde. Ìjọ ẹkùn Ọ̀yọ́ kéde ayẹyẹ ìsìnkú Mọ́sínà Yakubu. Ìròyìn tí akọ̀wé alábòjútó ọ̀rọ̀ àwọn àlùfáà Reverend Father Benjamin Jọlá-Oṣó fọwọ́ sí sọ pé ayẹyẹ ìsìnkú Right Reverend Mọ́sínà Emmanuel Mobọ́lájí, aṣojú bíṣọ̀bù Ọ̀yọ́ nígbà kan rí, yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 24 oṣù yìí 24th of February pẹ̀lú ìsìn àwọ̀sùn tí yóò bẹ̀rẹ̀ ní déédéé agogo 5 di agogo 9 alẹ́ ní Our Lady of Assumption, Aṣògo, Ọ̀yọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nígbàtí mísà ìsìnkú gan yóò wáyé ní ọjọ́ kejì ọjọ́ ìṣẹ́gun ní déédéé agogo 10 òwúrọ̀ ní St. Bernardine Catholic Church, Òwòdé, Ọ̀yọ́. Kédùmarè kó tẹ́ bàbá sáfẹ́fẹ́ rere, kó sì fi ikú rere pa gbogbo wa náà. Àmín àṣẹ. Lékeléke mi fẹ́ padà sílé ìkẹfùn, àlùkò mi fẹ́ padà sílé ìkósùn. N kò ní rí jù báyìí lọ lọ́sẹ̀ yìí náà. Èmi ni àlùfáà Paul Aṣáwálé láti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti Space TV. Ǹjẹ́ títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá ó tún mú àwọn ìròyìn ọ̀tún wá fún yín, ẹ ò ní ṣubú dànù lágbára Èdùmàrè. Àmín àṣẹ.